ونعوذ بالله تعالى من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وتابعين لهم بإحسان إلى يوم الدين. أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فالعياذ بالله سبحانه وتعالى. السلام عليكم ورحمة الله وبركاته. lẹ́yìn tí a dá ọpẹ́ wa fún Allah tí a ṣe as-salatu fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, àmì Allah subhanahu wa ta'ala ilá dá salatu náà kó bá àwọn ará ilé Ànábì àti àwọn sahaba rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n bá tẹ ìlànà ìṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam títí yóò fi máa di ọjọ́ ìgbéde al-qiyama. Lẹ́yìn náà mo kí gbogbo wa nínú markaz tí a wáyé tí gbogbo wa máa pẹ̀lú Al-Jawhara Islamic Center tí ó wá kó àwọn oríṣiríṣi iṣẹ́ ìmọ̀, iṣẹ́ ẹ̀sìn tó kó sínú bí ká máa rí Al-Minhaj School, International School, ọlọ́mọṣàbà falbarika sí. Lábẹ́bẹ̀ náà láti rí àwọn tí wọ́n ń ha Al-Qur'an, láti rí àwọn tó ṣe pé àwọn ní nǹkan mìí tán wá sínú ìlú Ẹ̀pẹ́ tó sì máa láti bí àdúgbò wa tí gbogbo wa ti jọ ń bọ̀ lọ amọ̀kòkò náà lájọ wà tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ọlọ́run wá máa sínú ìlú Ẹ̀pẹ́ mi kókó náà sì dúó, ààyè náà sì ń yè. Àwa bí Allah subhanahu wa ta'ala ọba tí ó ń lo àwọn oníṣàbàbí fìrù dáadáa báyìí, ọlọ́dàkùn bá fẹ́ ṣe ilé iná jọba ń ṣe ilé iná. ọlọ́mọ Sheikh Ahmad Ajilete hafidhahullahu ta'ala wa ra'ah wa saddada ila al-khayrati wal masarrati khuta. lẹ́yìn pé mo kí àwọn ó tó kí gbogbo àwọn al-muta'awinuna ma'ahu fi nashri hadha al-khayr, gbogbo àwọn tí wọ́n kún ọ lọ́wọ́ níbi dáadáa ní ìṣẹ̀lẹ̀ láyé min al-asatidhati wal mudarrisin fi al-qism al-arabi fi qism ta'lim al-arabi aw qism ta'lim al-injilizi, bí àwọn tí wọ́n kún ọ lọ́wọ́ níbi à ń kọ́yàn lẹ́kọ̀ọ́ tó ní ṣe pẹ̀lú ẹ̀kọ́ ẹ̀sìn àbí ẹ̀kọ́ èdè Lárúbáwá, àbá àwọn tí wọ́n kún ọ lọ́wọ́ níbi ìkọ́nilẹ́kọ̀ọ́ níbi ìmọ̀ táńpé ní ìmọ̀ ẹ̀kọ́ iléèwé náà. Àbí Allah subhanahu wa ta'ala gbogbo ní kálukú wọn náà ọlọ́mọṣàbà san wọ́n lẹ́san rẹ̀ o. Kọ́lọ́wọ́ bá kó sì bá wá dá ọjà ayọ̀ kó bá wá dá fún ní kálukú náà, kó sì má ba alámọ̀rí tiwa náà bí ọlọ́dá kó má ba alámọ̀rí tiwa náà jẹ́. Bákan náà mo dúkí gbogbo àwọn tàbá jẹ́ àwọn jama'a, gbogbo àwọn jama'a tá ń kópa pẹ̀lú wọn ní ààyè láti jọ máa sin ọba Allah subhanahu wa ta'ala, láti jọ máa gbé ad-da'watu ila al-kitab wa sunnah tá a jọ gbé lárugẹ oníkálukú wa náà ọlọ́mọṣà àsánwà ní ẹ̀sùn lórí. Mo wá kí ẹ̀yin tí ó wù mí kí n bá sọ̀rọ̀ jù láàárọ̀ yìí, ẹ̀yin náà ni tullabul ilm wa talamidul ilm, gbogbo àwọn tá jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́, gbogbo àwọn tá jẹ́ ìmọ̀, sàwá àwọn tá jẹ́ àwọn albanun tá jọ́kùnrin nínú wa ní awil banat àbí àwọn tí wọ́n jẹ́ àwọn obìnrin, gbogbo wa pátápátá òun náà ni mo kí obìnrin ọba subhanahu wa ta'ala ọlọ́mọṣà dá iná lágbà ọ̀. Ó jẹ́ kí ẹ̀yin náà níwò yí ọ̀la ká máa rí kẹ́yìn náà máa gbé sí ọlọ́wọ́ bá kẹ́ máa gbé ní àrùgẹ. Inú wa máa ń dùn nígbà tá bá ń dé àyè kan tá a rí pé àwọn tí wọ́n ń kẹ́kọ̀ọ́ láwọn ọmọ kéékèèké àbáwọn tí wọ́n tún ti ń dàgbà díẹ̀díẹ̀ tá bá ń bá wọn nídìí pé wọ́n ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn báyìí, inú èèyàn á máa dùn. li'anna hadha yubashshiru bi khair, torí pé eléyìí ń fún wa ní èrò dùnú pé dáadáa kan bẹ fálì umma yìí lọ́jọ́ ọ̀la. Ẹninu wa ṣe ń dùn, lára wa ṣe ń yá pẹ̀lú gọ́lọ́wọ́ Allah subhanahu wa ta'ala. Natamanna ipe mustaqbal wa bi idhnillah
في نشر هذا الخير سيكون باهرا مستقبل tí ó ní ìtumọ̀ dáadáa ọ̀nà ní ọjọ́ iwájú wa ẹ̀rùn dákùn gbọ́ àwọn oníkálùkù wa náà tàwà wá sáyé tàwà kẹ́kọ̀ọ́ ọlọ́mọ́sá jẹ́ kó yé wa ọ̀ a bá ti ń kọ́ wa ní nǹkan yọ kan kó má dógún kó má dógójì kó má dọ́gọ́rùn kó má dé ẹgbẹ̀rún ọlọ́jọ́ má díbẹ̀ mọ́ wa lọ́wọ́ ni ọ̀ kó wá sí àlékún ìmọ̀ wa kó dẹ̀ sí àlékún àlùbáríkà wa bákan náà ẹ̀rí gbólóhùn tán ni wá sọ mo ní pé kò sí tó yẹ kí máa sọ̀rọ̀ dílé lórí lákòókò yìí mo ti ẹ̀ ṣe pé ẹ̀rù àti sọ̀rọ̀ nípa nǹkan náà ẹ̀rù á sì máa bà mí òun náà ni tó jẹ́ sábàbí tẹ́ẹ̀bí bá ìmì náà lẹ́yìn ààyè yìí lásìkò yìí òun náà ni kú ọmọ ìyá wa alfagba fadilatu sheikh ad-da'iyat al-qadir al-ustadh al-fadil Luqman ibn Salih al-Alma'i alayhi rahmatullah ọlọ́mọṣà bá wa kẹwọn ẹnigbóló alayhi rahmatullah gbogbo ìgbà tí bá wí a rí pé kò sí tó kù tábọn fi ròyìn àfáàmá kọjá ká sọ báyìí àmọ́ kò sígbà tí gbólóhùn náà bá kọjá níbi ẹnu mi tí ẹmí mi àti ọwárìrì tí ò ní mú mi lẹ́mi pé ha àfáà náà ló wá dẹ ìjà sọ pé alayhi rahmatullah ẹni tá dákọ lánàá tá ma ṣe hafidhahullahu wa ra'ah tá ma ṣe wasaddadallahu ila al-khayrati wal masarrati khutaa wọ́n wá dẹ ìjà wá sọ lẹ́ni pé rahimahullah abúká ma sọ pé alayhi rahmatullah Allahu akbar ọlọ́wọ́ ọba náà lọba tó tóbi jùlọ abẹ́ Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́ kí ó mọ́ṣà bá wa foríjì wọn kí ọlọ́wọ́ bá jọ kó mọ́ṣà bá wa kẹ́ wọn kí ọlọ́wọ́ bá jọ kó bá wa gbà wọ́n sínú ọgbà àlìjánà kí ọlọ́wọ́ bá jọ subhanahu wa ta'ala kó bá wa sí wọn ní ẹni rẹ̀ ìgbésí ayé Sheikh Luqman hafidhahullah Abu Sufyan al-Alma'i ìgbésí ayé tó kún fún durusun wa ibar durusun wa ibar ó kún fún ẹ̀kọ́ gan ó dẹ̀ kún fún àwọn ọ̀rọ̀ àríwòye àwa tí a jọjọ́ rẹ̀ tájọ mọ́ kóra wá káàkiri gbogbo alápàdà ń sọ pé a mọ̀ pẹ̀lú ẹntà àjọ́ nìrè kọ́lọ̀ bá ṣàforíjì fún wa kó rẹ̀ bá kẹun gbogbo àwọn èèyàn lórí ilẹ̀ ayé ló máa ń ní ìtọ́lọ́wọ́ bá fẹ́ lò ní kálukú fún gbọ́n tó máa ń dá jùlọ oníkọ́lọ́wọ́ bá lò èèyàn fún dáadáa bọ̀ kí ni mo kàbẹ́ káwà ọmọ akẹ́kọ̀ọ́ tà ń kéwú tó rẹ́ ká mú nípa ìgbésí ayé al-Ustadh Luqman ibn Salih al-Alma'i alayhi rahmatullah tí mo rẹ́ ká mú bẹ̀ ni pé it is not how far it is how well báwọn ilé ìbú tí ma ń dáṣà tí wọn tí a rí gbogbo ta bá fẹ́ ṣe ẹjọ́ ẹjá ṣe dáadáa ṣe rí ta bá ti ṣe dáadáa aláì dáadáa lè ṣẹlẹ̀ sáwà náà ọ̀rọ̀ yìí mú mi rántí ìtàn kan táwọn àlùfáà mọ́ ń sọ fún wa ìtàn as-sahabiyyul jalil Abdullah ibn Abbas radiyallahu ta'ala anhuma wa 'ani sahabati ajma'in ìgbà tán wà ní kékeré a ní ọ̀rẹ́ kan a wá sọ fún ọ̀rẹ́ yẹn pípé èyí ọ̀rẹ́ mi àwọn èèyàn náà ń kéwì àwọn sàábí ànábì náà kí lọ́dọ̀ ànábì àwọn èèyàn náà ṣe ń kọ́ ìmọ̀ lọ́dọ̀ àwọn sàábí ànábì jáwà náà kọ́ ìmọ̀ lọ́dọ̀ àwọn akáwà ìmọ̀ àmọ́ tọ́lọ́run lè lú àwa náà fún lọ́la
Abdullah ibn Abbas radiyallahu anhu wa ani sahabati ajma'in ìgbà tí ó sọ̀rọ̀ yìí tán ọ̀rẹ́ wọn wá ń dá wọn lóhùn jọ náà pé kí ó tún àtùmọ̀ kí ìmọ̀ kí la fẹ́ wá tàbá nímọ̀ ohun tán bò láti lò ọ̀rọ̀ àwọn àgbàgbà náà wọ́n sábẹ́ ní lágbàjá ń bẹ ńlẹ̀ sábẹ́ ànábì 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 tí wà wọ́n sábẹ́ kọ̀ọ̀kan yìí wájú lágbàjá ta ní bẹ́ẹ̀ sábẹ́ ànábì ni ń kọ́ àwọn èèyàn nímọ̀ wájú ọmọ kí ó tó nìkan ní lágbàjá ń kọ́ àwọn èèyàn nímọ̀ wájú ọmọ kí ó tó nìkan ní lágbàjá ń kọ́ àwọn èèyàn nímọ̀ wájú ọmọ kí ó tó nìkan ní tó bá ní káwà náà tó wá lọ rèé wá gbó ìmọ̀ gbó làwọ́ ó ti gbó láti pẹ́ gbó la fẹ́ gbé ti wà wọ̀ gbó láti bẹ̀rẹ̀ kí lálà jẹ yóò táàmà bá wọn tààrù dákọ̀ yìí táàmà bá wọn dúsáhà. Abdullah ibn Abbas ní àti bọ́rọ̀ mọ̀ṣá ní àwà náà ni ẹni ìbá nítọ́ tí wọ́n bá mọ̀ pé wọ́n fẹ́ wà no problem àmọ́ ọ̀rẹ́ mi èmi ó fásitì tèmi ṣe nǹkan mi ẹni àwọn ìṣẹ́ bí tó ń rò ló dájú ní òun fásitì tóun wọ́n fi ṣe nǹkan mi wọ́n sì rán ṣe nǹkan mi lóòtọ́. Abdullah ibn Abbas radiyallahu ta'ala anhuma wa 'ani sahabati ajma'in ọ̀nà wà wá ìmọ̀ ìlọ wọ́n sì pinnu ilé ìwà mọ̀ lọ ilé iná sáwọn tó lè mọ́ sí lọ àádá ń lọ lórí àádá náà. Abdullah ibn Abbas awama ọ̀nà lọ lórí awama náà gbogbo ẹ̀lú pẹ́ nígbà tọ́dún mélòó fi lọ lórí ọ̀rọ̀ táwí àwọn sàbí ànábì tọkùnrin ní sọ́jọ́ náà ìlágbájá ìbẹ̀lẹ̀ ìmọ́pọ̀ àìrópọ̀ ọmọ kí ó pọ̀ lágbájá ìbẹ̀lẹ̀ ìmọ́pọ̀ ọmọ kí ó pọ̀ lágbájá ìbẹ̀lẹ̀ ìmọ́pọ̀ ọmọ kí ó pọ̀ gbogbo àwọn sàbí táwí gbàgbà bá ti dé àwọn yóò máa lọ́nkọ̀ kan náà ni láwọn sàábí bá ń lọ ńkọ̀ọ̀kan ó bá ń lọ ńkọ̀ọ̀kan ó bá ń lọ ńkọ̀ọ̀kan àwọn wọn ìlọ́tán náà Abdullah ibn Abbas ọlọ́run kìrìyètì àyè fún náà ìwọ náà wọ́n ṣiṣẹ́ yìí Abdullah ibn Abbas radiyallahu anhuma wa 'ani sahabati ajma'in ká tó bí ká tó fọ́ ọdún àti rí kan wọn náà ti ń kó àwọn ọmọ kí ó jọ ọmọ kí ó di méjì mẹ́ta ọmọ kí ó di mẹ́wàá ọdógún ọmọ kí ó ń dọ́gbọ̀n wọ́n di 50 100 wọ́n lé ọ̀rẹ́ rẹ̀ jọ sí tààrà tí ọ̀rẹ́ wọnú dáhùn jẹmọ́ ayíwá tó ń kó ń fẹ́ wà àdáadà lọ kankaná sàdédé ló wá déjọ́ kan ló bá kan Abdullah ibn Abbas kò mẹ́ntó nǹkan ó bá bá tó jòkó tí ìrìn sí wá àti báwọn èèyàn nígbà tí ó dé ló bá di ta ní òun ni àbó nǹkan ta ló bá jẹmọ́ thousands ló bá wọn mọ́ kí nígbà tí ó mọ̀ owó táńtò fún wájú wọn ó di Abdullah ibn Abbas ó bá wù pé àbó ló ti ṣẹlẹ̀ tí wọ́n náà ní èmi náà ní wọ́n ní Allahu Akbar oníṣẹ́ rí ọmọkùnrin kékeré yìí ó nílà àká ìjìnlẹ̀ lọ ní èsì ìjọ náà àjọ ronú ọ̀rọ̀ kí ó yìí ní níbi èmì ronú mọ́ mú sọ mọ́ pé kí ní yìí àwọn àfáà pọ́nlẹ̀ kí láwọ́ túnmọ́ bá wọn dùn kan sí ó ní ẹwà wo ní ṣe àti bọ̀tálàwájọ wò yóò ẹ wo rìsọ́ọ̀tì tó ń ṣe ẹ wo rìsọ́ọ̀tì tí èmi ṣe òun ti survive báyìí ó ti jèrè báyìí ó ti lọ́nà ọbẹ̀ kìnnì kan professor kìnnì kan ọbẹ̀ kìnnì kan oní kéwú yẹ̀ṣẹ̀ ń kúnlẹ̀ Yorùbá yìí ní tẹ́lẹ̀ ìṣe wá yàtọ̀ ọlọ́run ìjọ náà lọ ń ráfà Lukman Sheikh Salih Lukman al-Alma'i alayhi rahmatullah kálálùwà yìí máa wo lẹ́jọ́ náà pé wùrá ti lẹ́gbé kìí ìgbà pò láti ṣe a máa fásá ń bá ti ẹ̀ lọ táwọn wá ìmọ̀ àmọ̀ sí dáwà táwọn kọwọ̀ yẹn kéwú tọ́lọ̀bá ló jáde tọ́lọ̀bá láàrí tọ́lọ̀bá lájẹ tọ́lọ̀bá àfásá bá ti wọn lọ́jọ́ náà lọ Ọlọ́run wá fi títàn yìí
ọlọ́run wá fi tú àṣírí bá àfá àti rí lọ́dún ọlọ́run ọba subhanahu wa ta'ala nahsibuhu kadhalika wallahu hasibuhu wala nuzakki ala Allahi ahada. àmá wa lérò pátibọ̀tán tá rí yìí ó dàbí pátibọ̀tán dáadáa ni. àwa lérò pé táwọn èèyàn sọ lẹ́yìn àfá gẹ́gẹ́ ọ̀rọ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam gbé táwọn èèyàn bá ń sọ lẹ́yìn òkú náà láwọn màláíkà máa kọ́lẹ̀ kí bó ti rí náà nù àwa lérò pé táwọn èèyàn sọ lẹ́yìn Sheikh Luqman al-Alma'i rahmatullah ó ní pé àfá àgbìlẹ̀ ayé ti dáadáa. adúpẹ́ fọ́lọ́run. ẹ dákun gbogbo àwa tá ń sọ yìí sáàmà nínú ẹ̀yìn ọkàn wa lọ́hùn tí gbogbo a lè rò pé àfẹ́ ìṣẹ́lẹ́ṣẹ̀ ẹ̀ dáhùn wọn àṣọ àfádà Nábì Ọlọ́run. àmọ́ ìgbà kan wà tí ò dátà àfà mọ́ kò tí ẹ̀ wá cross mind wa mọ́ débi tí ó jáde ló yẹnu ní kálukú wa àwárí nǹkan míì sọ illa al-hasanat illa al-hasanat illa al-hasanat dáadáa ló wá kú dáhùn sọ Ọlọ́run a máa dúpẹ́ lọ́dọ̀ rẹ o lórí fa pé bọ́rọ̀ náà ti kọ́kọ́ dùn wá ń bẹ̀rẹ̀ ẹkùn pa wá ọ̀pọ̀lọpọ̀ wá bára jẹ́ ní bára jẹ́ tẹ́lòmí ò bára jẹ́ bẹ́ẹ̀ ní láyé. àwọn àtàjọ́ rẹ̀ a rí pé ọ̀fọ̀ ṣẹ̀ wá a rí pé òfò ṣe wá àwọn gbàtà wá padà tún orí tí ń lọ lẹ́yìn rẹ̀ a tún wá dọ́gbọ́n rẹ̀ rí díẹ̀ pé Ọlọ́run a máa tún dúpẹ́ lọ́dọ̀ rẹ̀. kéwò lè ṣe kùrùpọ̀lù ké táwọn èèyàn kí lẹ yóò bá tàfà àti wá dí tí kálukú wá ń pariwo tẹ́lẹ̀ yóò bá wá sọ ọ̀tá àbá ní tara wa ọmọ kéwò ọ̀hún ó mọ̀ tààrà títọ̀ ó bá wá sọ ọmọ kéwò ọ̀hún ó mọ̀ tààrà. èyí tó wá lágbára jù ní pé àwọn ẹni tá mọ̀ rò pé wọ́n ilé rí ní àfà látàn àwọn ẹgbẹ́ òmọ̀gbà tí ń jáde lẹ́nu àwọn pé lóòótọ́ ọmọ kéwò ọ̀hún tààrà. ó dánú àwọn tí lọ́dún àfá àtàfà mọ́ sí lọ́dún fún dáadáa lórí ìntánẹ́tì wé kí àfá ọ́n sọ tọ́bá ìtàfà mọ́ bìtì lẹ́sẹ̀kẹsẹ̀ táwọn náà ń dáwọn bá ìtàfà mọ́ bìtì lẹ́sẹ̀kẹsẹ̀ irú wọn gan hàn sí ní option tán padà fi ń bọ́ta pé àtikáwọn sọ kìíní yìí kò sẹ́ gbogbo àwọn tẹ́rí tán sọ kò sẹ́ ni a jẹ́ ń pánu wọn kò sẹ́ ni a pè pé dákun ọ̀sì bá wa sọ̀rọ̀ pọ̀ rẹ wa in ti kálukú ní tí kálukú ní nígbà tó wọ́n mọ̀ tán fóònù kálukú wọn bá ti ń sọ fáwọn ọmọ kí rẹ mọ́ sẹ́ẹ̀tì rẹ̀ èmi náà gbọ́dọ̀ sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀rí ọ̀kan wá ń jẹ́ kálukú pé ìwòtọ́rọ̀ tó ní tààjọ́ fà kí mọ́ sọ̀rọ̀ yìí. Ọlọ́run a dúpẹ́ lọ́dọ̀ rẹ o Ọlọ́run a dúpẹ́ lọ́dọ̀ rẹ adíbànújẹ́ ló ṣe wá àtún wá dúpẹ́ pé Ọlọ́run àtún wá mọ́ lórí la tahsabuhu sharran lakum bal huwa khayr la tahsabuhu sharran lakum. tẹ́lì tó ṣe wá yìí àrùpá dánwò ní àmẹ́dàpẹ́ mọ́já àrùpá búrú ṣe wá o níbi àwa gbà fọ́lọ́run dé ní sí lórí ọ̀rọ̀ yìí àwa gbà pé ìtọ́lọ́run ṣe fún wa lórí Abu Sufyan al-Alma'i alayhi rahmatullah Ọlọ́run ò sáburú fún wa Ọlọ́run ṣe kí mo píjọ mọ́ Ọlọ́run ò ṣe wá láburú agbàpò orí ló ṣe fún wa àsìkò nígbà mí gbóò ló ti jóore jòkó ilé ìbọ́lá ti sọ lórí ọ̀rọ̀ àfá àlè ìṣọ́tán jòkó kan òṣìṣẹ́ tí ẹ̀ tí ìwú èmi lásìkò yìí kí n sọ̀rọ̀ ń pa wọn jù oní mo fẹ́ avoid nǹkankan ní tí ó mú mi ṣokún lórí íńtánẹ́ẹ̀tì lórí ọ̀rọ̀ yìí mo fẹ́ avoid ẹ̀ pẹ̀lú gbogbo ọ̀nà ẹ̀rù sì ń bà mí pé tí ń bá ilé lọ́rí sọ́jú èyí táwọn èèyàn rí tí wọ́n fi ń sọ̀rọ̀ sí àfáwọn oníyàwó mẹ́ta ọ̀hún táwa mi ò wọ́ sí bẹ́ẹ̀ lọ ó máa di pé ọ̀tọ̀ ní táwọn èlòmí ò máa sọ bá ti sọ ń pa yìí tí wọ́n sọ ní kálukú fi ń dọ́gbọ́n pé ẹ má ti jẹ́ ń sọ̀rọ̀ ẹ má ti jẹ́ ń sọ láti àṣà ń kọ ẹnu wa rú pé ẹ má jẹ́ aṣọ báyìí yìí tó ṣẹlẹ̀ sáfọ́ níyàwó mẹ́ta táfà pọ́ta táwọn yẹ́rù kan fà ṣùkú lórí íńtánẹ́ẹ̀tì ẹkún kọ́ làfà fẹ́ wá sùn ẹkún kọ́ àfà náà fẹ́ wá sọ pé èèyàn báyìí ló ṣẹlẹ̀ òdodo ní ọ àfà pé kan náà wà lùfà wà kán tó bọ́ta wọ́n tún sọ fún wọn pé ọ̀sì má lọ ọlìmọ́dé kọ̀ntró ara rẹ̀ àfà wù pé àá ti ká sọ̀rọ̀ yìí ó bá ṣe pé mi náà lè rú bẹ́ẹ̀ pé ibi kí n sọ tí sọ kí n kú bẹ́ẹ̀ ni àfà dórí kí ní tán ni ọ̀rọ̀ dàrú Allahu Akbar ó dá ń gbọ́ orí bẹ́ẹ̀ tẹ́káwò yóò tó máa gbé rúgbẹ́ pé àfáà pé àfúyàwó mẹ́ta ẹ̀dàkùn fídíò mi jẹ́ tí ń ṣubú ẹjá yọ kí ní kò lórí íńtánẹ́ẹ̀tì púpọ̀ mẹ́ ó tún wá tó rò pé irọ́ ẹjọ́ wà nútàn
ó wà nútàn falyusajjilhu tarikh ó wà nútàn pé ń bí kú àfáà Lukman Abu Sufyan al-Alma'i alayhi rahmatullah ibi ikú wọn káwọn èèyàn lára dé ọ̀tọ̀ ní tẹ́lómi ìfẹ́ wá sí ó bú ẹkún gbà òṣòrí tárẹ́tì náà ni tí bá mú karú tán mẹ́pa àwọn àlfáà mi ẹjẹ́ lè iná wà ní àkọọ́lẹ̀ kó ṣẹlẹ̀ títàn gbé bẹ́ẹ̀ ó sì wà nínú tàn kí rẹ́fẹ́rẹ́nsì rẹ máa wà lẹ́nu àwọn èèyàn kí rẹ́fẹ́rẹ́nsì rẹ tún wá wà pé ẹ lọ bí líǹkì báyìí ẹ rí fídíò ọ̀hún inú padà wá rónú pé ẹ má wùlẹ̀ jẹ́ ń bá àfáà discourse kan dìbí tí ẹ fílẹ̀ bẹ́ẹ̀ tó wà ní tàn bẹ́ẹ̀ kí tàn máa gbé àwọn ẹlòmíì tí wọ́n bá wá lò sí nǹkan mí ẹ káwọn ló lo àwọn olóògbẹ̀sán wọn lálùkìyàmà ẹni bá ma bí ọ̀rọ̀ Abu Sufyan al-Alma'i alayhi rahmatullah wọ́n bá ma bó ṣe yí lọ́dọ̀ àwọn àtàbà ní wọ́n mọ̀ pé yóò wọ́ sí tó bá wọn lọ ọlọ́run tí ó kẹ́ ìmì tí ó ṣàánú mi ló ní kó ṣe pé bí mo wà èyí mo ṣàdáwà bẹ́ẹ̀ ọlọ́run tí ó tún kẹ́ mi tí ó ṣàánú mi ní pé àdúgbò bí tí mo gbé bí mo wà àwọn ọmọ Nàìjíríà ó pọ̀ bẹ́ẹ̀ ọlọ́run tí ó kẹ́ mi tí ó ṣàánú mi ní pé bí tí mo wà kò tún wá sí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ti àwọn èèyàn ti lọ lé tán àwọn bí ará Indonesia Lárúbáwá Bangladesh àwọn tó kún bẹ́nu kò sáwọn tó mọ̀ yàn bẹ́ẹ̀ ká ní bí mo wà lọ rẹ̀ bọ́sà àdúgbò bí táwọn ọmọ Nàìjíríà máa ń gbé lọ́nà bí ládé ní ṣe pé àtọ̀ rẹ̀ àtọ̀tá ní bẹ́ẹ̀ hálù tí mo wà ń dọ́nà bá ilé ní ṣe mistake ya fídíò just 2 seconds wọ́n bá gbé bọ́ta ìdáhùn ìkọlà màrí ó dá ọ̀tọ̀ ní tí wọ́n tó sọ lórí yíhun ẹ̀ tó wá wò pé a ti gbọ́kùnrin ní mọ́lì àti òtí ẹ̀ ní mọ́lì àbígbàtà dánwò ní mọ́ báyàn tán sí kírùn lọ́wọ́ lọ haram tí mo ṣe pé tí mi gbọ́ pé wọ́n kírùn báyìí yìí sì mọ́ kí lọ dé tó sí lọ́sọ́lá fún sí ṣàbàlá wọ́n sì kírùn lẹ́gbẹ̀ẹ́ báyìí tí wọ́n mọ́ fárẹ́rẹ́ kẹrọ àlórí wọn gbogbo spíkà gbogbo àdúgbò àwọ́gbò ṣàwárẹ̀ ìmọ́ká lẹ́tì mọ̀ pé wọ́n kírùn nínú haram inú mọ́gírìbì ló bá mi lọ́nà ẹgbẹ́ bí asìrì àwọn èèyàn gbọ́n bí mọ́gírìbì làwá ti wà ń gbà náà wọ́n sì kírùn mo sì ń rìn lọ́nu haram báyìí sì mọ́ pé yẹ kí n yà sí ní tó sáfù wọ́n wá bí tí mo dojúbò lẹ́fẹ̀ẹ́ mọ́ ṣokún bó mi sí ń dà lójú lómi ń dà nímú lómi ń dà lẹ́nu mẹ́tẹ̀ẹ̀ta sí ń jẹ́ pọ̀ mọ́ra wọn yẹ́nì kẹ́kọ̀ọ́ láti fídíò ṣẹ́jú méjì àbí ṣẹ́jú kan bẹ́ẹ̀ kó gbé sórí íńtánẹ́ẹ̀tì lọ́pá máa sọ ó tún wá gbé ibi tí àbáàtọ́ ti ń kírun lọ́wọ́ tí ó bá lò bí ó ti lò ní bí ó ti lò ẹ̀bẹ́ rí nǹkan wọn tẹ́ pẹ̀lú àwọn láàfáà rí o àfà àdánwò àjálù tó bá kálukú wa dà látàrí kálukú rú Ọlọ́run ló mọ iye ìgbà táà tó ń gádà ara wa padà Ọlọ́run ló mọ iye ìgbà táà tó ń gádà ara wa padà gbogbo ẹ̀kọ́ láàá sọ lórí ẹgbẹ̀rẹ̀ mo ti wílẹ̀ kan àmá ẹ̀yin ọmọ kéwú èyí mo fẹ́ bá sọ̀rọ̀ lé mi ẹjá ọkọ̀ mú ẹ̀kọ́ yìí wọn náà máa rú pé bò lọ ti fẹ́ sí àwọn professor kìíní kan wọ́n bẹ́ta ṣíẹ̀kì kìíní kan wọ́n bẹ́ta ìṣáàbù kìíní kan gbogbo àwọn tó ń ká àwọn fún wọ́n lẹ̀ o aláìwọ́n ló lọ ti ẹ ṣáàtì gbájúmọ̀ táwọn ilẹ̀ kan gbájúmọ̀ ìmọ̀ wá bí mo ti yọ dáadáa ti gbájúmọ̀ ikhlas sincerity ìjó jẹ́ torí ti Allah subhanahu wa ta'ala ìwọ́n fi yóò kúlẹ̀ fọ́nà bí ó ti parí iṣẹ́ ti ẹ̀nà wọ́n ló mà àńdò náà ni Sheikh Lukman gbogbo pàbá dáyé jò níná kódà ẹmọ́jẹ́ tẹ̀yí éjì táwọn èèyàn tẹ́ tó gbé bọ́ta ogun tó lálàyé a máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala Ọlọ́run dákun àbí Allah subhanahu wa ta'ala gbogbo àwátá jọmọ kí ó lè ní ọlọ́mọṣáàjò yé wa o Ọlọ́run kó fi ìmọ̀ náà kó tó fi rọ̀ wá lọ́rọ̀ tó báyìí lọ ó ṣàlékún ma wa níbi àti wá gùnkì náà láti sọ fadilatu Sheikh Ahmad Ajibiti hafidhahullahu wa ra'ah wa shaddada ila al-khairat wal masabati khuta Ọlọ́run ọba takókó ayé yìí fún Ọlọ́run ní tó dàbí mọ́ ọlọ́wọ́ Ọlọ́run kó jọ́dá ní kí wọ́n sàbáwá kún ọlọ́wọ́ bá wa ṣàlékún ma ṣàlékún albarka bá wa ṣàlékún ọgbọ́n àti àlékún òye àwọn bá wa ìmáàmù rí bá ń wá àwọn ní ìwúrọ̀ kan yìí Ọlọ́run bá sanwó ní ẹ̀sọ́ lórí ó ṣàlékún dáadáa fún wọn àwọn fi lè dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn mùsùlùmí ìjòkó ń bọ̀ tá padà dúpẹ́ àmá bí mo ti ń rí nǹkan táwọn èèyàn ṣe aláìlú wá sí ojú ara wa yá gbogbo àwọn tí wọ́n dúró ti wá lórí àdánwò tó bá wà yìí Ọlọ́run bá wa dúró ti àwọn náà Ọlọ́run kó jọ kó bá san gbogbo àwọn mùsùlùmí kó bá san wọ́n ní ẹ̀san lórí gbogbo àwọn tí wọ́n dáwó sí donation tí wọ́n gbà Ọlọ́run kó bá san wọ́n lẹ́san lórí àwọn abẹ́lọ́ donation náà ọlọ́mọdún dàdánwò fáwa náà ọlọ́mọdún di ọ̀nà mọ́ wa lọ́wọ́ o ṣẹmà pín tó bá ti di nǹkan gbogbo ayé báyìí àbíké wà very very careful so a ń bẹ lọ́n gbogbo àwátá ń bẹ ní ètò Ọlọ́run jọ kọ́ wa mọ́ sí o Ọlọ́run má jẹ́ á ṣìṣe Ọlọ́run má jẹ́ á ṣìṣọ́ Ọlọ́run má jẹ́ á ṣì ẹsẹ̀ gbé ọ̀nà tá a gbà sí lórí donation náà tá a fi yọ gbogbo àwọn tó bá yẹ ká yọ́nú ọlọ́mọṣẹ́ àjárí wọn yọ́nú tá a fi rí bí pẹ̀tù sí gbogbo ibi tó yẹ ká pẹ̀tù ọlọ́mọṣẹ́ àjárí bí pẹ̀tù síbẹ̀
bá ti wá rìn táà fi tó táà fi rí ṣe bó ti yẹ ká ṣe táwa náà ní jàmbá àmánà ọlọ́dàkùnmọ́sá àrùn wa lọ́wọ́ lé lórí ọlọ́dàkùnmọ́sá gbàfẹ́ ní kọ̀ọ̀kan wa gbogbo àwọn ọ̀rẹ́ wa náà táwa jọ ń jọ rẹ̀ fún Al-Ustadh Luqman Abu Sufyan Al-Alma'i alayhi rahmatullah gbogbo wa náà ọlọ́wọ́ mú gbogbo wa náà dúró ìṣàlẹ̀kùn dáadáa wa gbogbo ní àjò náà tá ti bẹ̀rẹ̀ látàná dìgbà tọ́lọ́wọ́ bá láàbá rí dé ọlọ́wọ́ kún wa lọ́wọ́ lórí ẹ̀ ọlọ́wọ́ sì bà sí di wa yóò fi àdékún okun àti agbára àti àláfíà ọlọ́wọ́ sì fún wa هذا وصلى اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته